Tiwa ní ìpínlẹ̀ Ogun, iṣẹ́ ìdàgbàsókè kò ṣe dáadáa ìjọba àfi ká gbárùkù ti ìṣàkóso ìjọba tí gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ń léwájú fún kí gbogbo èròǹgbà iṣẹ́ yá lè túbọ̀ wá sí ìmúṣẹ. Ẹ káàbọ̀ sórí ètò Ìgbéga ìpínlẹ̀ Ogun tó ń dé sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta. Olúwakẹ́mi Abdulsalam lórúkọ tèmi. A tún ti dé lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa, jẹ́ ká jọ gbádùn ètò Ìgbéga ìpínlẹ̀ Ogun tó sọ nípa akitiyan ìjọba tó wà lóde ní ìpínlẹ̀ yìí. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde láti máa parapọ̀ kí wọ́n sì pera wọn sí àpèjẹ àti fún ọ̀rọ̀ ìdàgbàsókè láwùjọ. Nídìí èyí ó dára kí àwọn akẹ́kọ̀ọ́jáde náà máa wáyè darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn, onímọ̀ ẹ̀rọ náà ìmọ̀ ọ̀sàlàkọ̀ Oyèdélé sọ èyí lẹ́yìn tó gba àmì ẹ̀yẹ ìdálọ́lá àwọn akẹ́kọ̀ọ́jáde fún ipa ribiribi tó ń kó àti fún àfihàn adarí rere èyí tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde Imperial College Alumni Association of Nigeria fi dá lọ́lá. Níbi ètò náà tó wáyé ní ìpínlẹ̀ Èkó, onímọ̀ ẹ̀rọ Sàlàkọ̀ Oyèdélé rọ àwọn ọmọ ẹgbẹ́ láti kàn sáwọn akẹ́kọ̀ọ́jáde tó kù tí wọn kò tí darapọ̀ mọ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ọ̀hún, èyí tó sọ pé ṣíṣe bẹ́ẹ̀ yóò jọ̀nà láti bójútó àlàáfíà gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Bákan náà ló gba àwọn ènìyàn lámọ̀ràn láti má ṣe yọ ara wọn sọ́tọ̀ tàbí takété sí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́jáde látàrí ipò yòówù tí wọ́n bá wà, nítorí onírúurú àǹfààní tó pọ̀ ló wà níbẹ̀ tí wọ́n lè rí lára ẹnìkọ̀ọ̀kan wọn. Igbákejì gómìnà wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ náà fún ẹ̀yẹ tí wọ́n fún èyí tí yóò túbọ̀ jẹ́ kóríyá láti túbọ̀ sí àwọn ènìyàn ìpínlẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn farajì láti mú ìgbéga bá ètò àjọṣepọ̀ láàrin ìjọba àti ẹ̀ka aládàáni àti láti pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn agbègbè fún ṣètò ìlànà lórí àmúṣe ọ̀nà fún àbójútó àwọn ohun oníkẹ́míkà àti ohun ẹlẹ́gbìn fún àbójútó àyíká lọ́nà tó péye àti àmúgbòòrò pẹ̀lú ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé. Gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣàfihàn ìdánilójú yìí lọ́jọ́ Ìṣẹ́gun níbi ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì fáwọn tó ń lo àwọn èròjà kẹ́míkà tí àjọ tó wà fún ìdáàbòbò ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ yìí lábẹ́ iléeṣẹ́ tó wà fún ọ̀rọ̀ àyíká ṣètò nílùú Abẹ́òkúta. Gómìnà Abíọ́dún tí igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ náà ìmọ̀ Sàlàkọ̀ Oyèdélé ṣojú fún sọ pé ìṣàkóso ìjọba tó wà lóde yìí yóò tẹ̀síwájú láti máa mú ọ̀rọ̀ àyíká lókùnkúndùn, pàápàá jùlọ bí orílẹ̀-èdè tí ń gbèrò láti gbájúmọ́ àwọn ẹ̀ka tó yàtọ̀ sí ti elépo fún àmúgbòòrò ètò ọrọ̀ ajé. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìjọba ṣiṣẹ́ pẹ̀lú àwọn onílé iṣẹ́ àti àwọn tó ń ṣe ohun èlò jáde lórí àbójútó kẹ́míkà, àlòkù àwọn ohun èlò àti àbójútó àwọn ohun ẹlẹ́gbìn fún ètò ọrọ̀ ajé. Gómìnà Abíọ́dún tọ́ka pé ìdánilẹ́kọ̀ọ́ yìí tó dá lórí àbójútó kẹ́míkà àti ohun ẹlẹ́gbìn, ọ̀nà àbáyọ fún ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ yìí yóò nípa tó pọ̀ láti dẹ́kun kùdìẹ̀kudiẹ lórí àbójútó àti àṣìlò àwọn kẹ́míkà láwùjọ, bó ti rán àwọn ènìyàn létí pàtàkì títẹ̀lé ìlànà àti òfin ìdáàbòbò àyíká pẹ̀lú ìtọ́jú lórí pípa àwọn kẹ́míkà mọ́, láì gbàgbé àbójútó àwọn ohun ẹlẹ́gbìn fún ìdáàbòbò. Ó tọ́ka pé àìmáa tẹ̀lé àwọn òfin yìí léwu púpọ̀, bẹ́ẹ̀ ló kan sára sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fún ọ̀rọ̀ àyíká, iléeṣẹ́ tó mójútó ṣíṣe àmúṣe òfin ìdáàbòbò àyíká àti àjọ tó wà fún ìdáàbòbò àyíká ní ìpínlẹ̀ Èkó lórí ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ yìí láti jíròrò lórí ọ̀rọ̀ ààbò àyíká. Ẹ̀wẹ̀, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn fọwọ́ sí ìgbésẹ̀ yíyọ ọ̀nàrẹ́bù Ọlákúnlé Olúọmọ nípò olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí pẹ̀lú bí àwọn aṣòfin 22 tó wà níbi ìjókòó ìdìbò náà ṣe ṣàtìlẹ́yìn fún ìyọnínípò ọ̀hún. Ìjókòó ilé náà tí igbákejì olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí ọ̀nàrẹ́bù Bọ́láńlé Àjàyí tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù Yewa darí, nígbà tí aṣòfin Musefiu Lamidi tó ń ṣojú ẹkùn ìdìbò Adó-Odò Ọ̀sà kejì ka àbájáde ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tí ilé ìgbìmọ̀ náà gbé kalẹ̀ lọ́jọ́ Ajé láti ṣe ìwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan olùdarí tẹ́lẹ̀rí náà. Ọ̀nàrẹ́bù Lamidi tọ́ka pé ìgbìmọ̀ yìí fi dá olùdarí tẹ́lẹ̀rí ọ̀hún lójú pé ìjókòó náà kì í ṣe láti dẹ̀yẹ̀ mọ́, ṣùgbọ́n láti ṣe ìwádìí òkodoro lórí àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀. Alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé yìí sọ pé wọ́n ti wádìí àwọn ẹ̀sùn náà, wọ́n sì rí i pé ó jẹ̀bi rẹ̀, èyí tó mú kí wọ́n dábàá gbígba àbájáde ìwádìí ìwọlé tí aṣòfin Olúṣeun Adésànyà tó ń ṣojú ẹkùn ìlà oòrùn
àríwá Ìjẹ̀bú. Sí ìkejì, igbákejì olùdarí ilé-ìgbìmọ̀ aṣòfin gbé ìpinnu ọ̀hún kalẹ̀ níwájú ilé níbi tí àwọn aṣòfin 22 tó wà níkàlẹ̀ ti ṣàfihàn ìfìdímúlẹ̀ yíyọ aṣòfin Olúọmọ kúrò nípò olùdarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn. Ọ̀nàrẹ́bù Adégòkè Adéyanjú láti ẹkùn àríwá Yewa kìíní wá dábàá ọ̀nàrẹ́bù Olúdáìsí Ẹlẹ́mìdé láti ẹkùn ìdìbò Ọ̀dẹ́dá gẹ́gẹ́ bí olùdarí tuntun, nígbà tí ọ̀nàrẹ́bù Adéníran Adémọ́lá láti ẹkùn ìdìbò Ṣàgámù kejì kín àbá yìí lẹ́yìn náà ni wọ́n búra fún olùdarí tuntun nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn, ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Olúdáìsí Ẹlẹ́mìdé láti bọ́ sípò. Bó ti ṣe ìlérí láti ṣàmúlò ètò ìṣàkóso alájùmọ̀ṣe pẹ̀lú àrọwà sáwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ fún ìgbéga ìpínlẹ̀ Ògùn. Ṣáájú ní igbákejì olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ka ìwé ìpenisákìyèsí lórí ìgbésẹ̀ yọni nípò tí wọ́n fún ọ̀nàrẹ́bù Olúọmọ, èyí tí àwọn 25 láti ara 26 àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà fọwọ́ sí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún tẹnumọ́ ìpinnu ìfarajì ìṣàkóso ìjọba tó wà ní ìpínlẹ̀ yìí láti tẹ̀lé gbogbo àlàkalẹ̀ ìlànà lórí òfin tó ń ṣàtọ́nà ẹ̀ka ìjọba kọ̀ọ̀kan àti òfin tí kò fi gbá kan bọ̀kan nínú ìbáṣepọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí. Gómìnà Sùwé lásìkò tó ń gbàlejò àwọn aṣòfin 19 nílé ìgbìmọ̀ aṣòfin náà tí ó darí titun nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ọ̀nàrẹ́bù Olúdáìsí Ẹlẹ́mìdé léwájú fún lẹ́nu àbẹ̀wò ẹ̀ńlẹ́bẹ̀hún sọ́dọ̀ rẹ̀ lókè mọ̀sán lọ́jọ́ Ìṣẹ́gun. Gómìnà Abíọ́dún tí igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ Noimo Salako Oyèdélé ṣojú fún bá olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀nàrẹ́bù Ẹlẹ́mìdé yọ̀ bó ti kí ikú oríire ipò rẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀wọ́ 10 ní ìpínlẹ̀ yìí. Bákan náà ló kan sára sáwọn ilé ìgbìmọ̀ aṣòfin yìí fún rírí pé àlàáfíà jọba tí kò sì sí fàákájà lásìkò ètò ìdìbò yan olùdarí tuntun nílé ìgbìmọ̀ aṣòfin náà. Ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn ló ń dé sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ògùn OGBC 90.5 FM nílùú Àbẹ́òkúta. Ìjọba ìpínlẹ̀ Ògùn sọ pé òun yóò ṣe gbogbo nǹkan tó bá wà níkápá rẹ̀ láti mú ìdàgbàsókè bá ìgbàgbádùn àwọn ènìyàn ìpínlẹ̀ yìí nípasẹ̀ ìpèsè oúnjẹ tó péye àti àwọn ohun aṣaralóore. Gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ èyí lásìkò tó ṣíde ìpàdé àwọn tọ́rọ̀ kàn tí ìgbìmọ̀ tó wà fún ìpèsè oúnjẹ àti àwọn ohun aṣaralóore ní ìpínlẹ̀ yìí ṣètò nílùú Àbẹ́òkúta. Gómìnà Abíọ́dún tí akọ̀wé àgbà nílé iṣẹ́ ètò ìṣúná àti àgbékalẹ̀ ètò arábìnrin Olúfúnmiláyọ̀ Dàda ṣojú fún rán àwọn iléeṣẹ́ ẹ̀ka àti àjọ ìjọba gbogbo létí láti máa ní ètò ìṣúná lórí oúnjẹ àti àwọn nǹkan aṣaralóore gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ Nàìjíríà ti pè fún. Bákan náà ni gómìnà mẹ́nubà pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ mùtúmùwà láti mú ìdàgbàsókè bá oúnjẹ aṣaralóore fáwọn ènìyàn pàápàá jùlọ àwọn tó wà láwọn agbègbè láwùjọ. Bó ti gbóṣùbà fún àjọ alájùmọ̀ṣe bíi àjọ UNICEF fún iṣẹ́ tí wọ́n ṣe láti mú kí nǹkan kẹsẹ̀ járí ní ìpínlẹ̀ Ògùn. Ó tún ké sí gbogbo mùtúmùwà láti kí ìjọba lẹ́yìn fún àṣeyọrí àwọn èròǹgbà rẹ̀. Ìfarajì àti ìdókòwò ìjọba ìpínlẹ̀ ìlẹ́ka ètò ẹ̀kọ́ ti mú nǹkan láṣeyọrí tí ètò ìkẹ́kọ̀ọ́ sì ń lọ létòlétò láwọn ilé ẹ̀kọ́ gbogbo ní ìpínlẹ̀ Ògùn. Gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó sọ èyí níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè 22 àti 23 ilé ẹ̀kọ́ ńlá yunifásitì Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì Àgọ́ Ìwòye sọ pé ìpinnu àti ìfarajì ìjọba ti mú kí ìpínlẹ̀ ìdìpọ̀ àmúyangàn rẹ̀ mú lẹ́ka ètò ẹ̀kọ́. Gómìnà Abíọ́dún tí igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ Noimo Salako Oyèdélé ṣojú fún sọ pé ìjọba ìpínlẹ̀ mú ètò ẹ̀kọ́ lókùnkúndùn nínú àwọn èròǹgbà oníkókó 5 tó gùn lé èyí tó fojú hàn lórí bó ṣe ń tètè san àwọn owó ìsàkóró tó yẹ fáwọn ilé ẹ̀kọ́ gíga jùlọ ní ìpínlẹ̀ yìí lóṣooṣù, ṣíṣe ètò owó ìrànwọ́ fún yanjú àwọn ìpèníjà ètò ìnáwó àwọn ilé ẹ̀kọ́ náà àti rírí pé àwọn ilé ẹ̀kọ́ yìí rí àṣẹ àwọn aláṣẹ tó yẹ fáwọn ètò ìkẹ́kọ̀ọ́ tó ń wáyé láwọn ọgbà ìkẹ́kọ̀ọ́ wọn. Gómìnà Abíọ́dún ṣèlérí pé òun yóò tẹ̀síwájú àgbékalẹ̀ owó 2,000 fún ọ̀kọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ tó perégedé jùlọ nínú ètò ìkẹ́kọ̀ọ́ ọdún 2021 àti 2022 tí akẹ́kọ̀ọ́ tó bá ti ṣe dáradára jùlọ lẹ́ka ètò ìkẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan yóò gba ẹ̀bùn owó 500.
bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ńlá yunifásítì yìí, bàbá ìsàlẹ̀ ilé ẹ̀kọ́ ńlá yunifásítì náà àtàwọn ìgbìmọ̀ ìṣàkóso fún akitiyan wọn lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ àti fún ìdàgbàsókè ilé ẹ̀kọ́ náà. A ò rí jù báyìí lọ lórí ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn tó ń dé sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Àbẹ́òkúta, níbi tá a ti mẹ́nubà akitiyan ìṣàkóso ìjọba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láì túbọ̀ mú kí ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ògùn. Lórúkọ àwa tá a jọ mú ètò náà wá fún yín, Fẹ́mi Oríoyè, Bíọ́dún Fáṣọlá, Waheed Ògúnjọbí àti Bùkọ́lá Ọlátúnjí. Lémi Olúwakẹ́mi Abdulsalam dágbére pé ire lójú owó rí, ire náà lójú wa yóò máa rí. Ìgbéga ìpínlẹ̀ Ògùn àjọṣe gbogbo wa ni.